lubni Adam khata'un uboma nabi Adam la shishi wa khayrul at-tayina at-tawwabuna ṣùgbọ́n gbogbo ẹni tó dájú nínú ẹni tí ó máa ṣàṣìṣe iná lẹni tó jẹ́ wípé bó bá ṣàṣìṣe lẹ́ẹ̀kan yóò sì ṣe àtúnṣe rẹ̀ yóò túbá lọ́dọ̀ Ọlọ́run. hadha wa ma kunna nanwi wa naqsidu qabla al-yawm an natakallama anhu ma'akum antum al-mutabi'in al-kiram lana ala safatina hadhihi fi mukhtalif amakin iqamatikum. èyí la fẹ́ sọ tẹ́lẹ̀ àmọ́ láti gbà tí arábìnrin wa Alhaja wa Ruqayyah Gawat Oyefeso tó ti papòdà lọ́sọ́dọ̀ Ọlọ́run tí oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tí ń wáyé táwa ara wọn kan nínú àwọn àfáà Sàlàfí tí wọ́n ń fi ṣe yẹ̀yẹ́ tí wọ́n ń fi ń ṣàwẹ́wà tí wọ́n ń fi kú yọ wọ́n wá ń ṣe tẹ̀bùrírù wípé in tó bí táwọn fi ń ṣe bẹ́ẹ̀ ni wípé ó kú lórí kèfèrí wa hum yubarriruna sukhuriyatahum min wafatiha bi annaha matat kafiratan bi'tibariha sha'iratan islamiyatan wípé kèfèrí ni ó kúkú kèfèrí ó sì kọrin kú. أما قبل دخولا كاملا في كلامنا اليوم كتو ونور تيايا أكيو لهم رابط لتوكيكي ورأمانه أشكره بشيري رابعين ممكي ولورها نومي أصلي بسلام على النبي أصلي بالسلام على النبي والرحمن ربا من تيك بوين علي أشكره بشعري أني ممكن بلوري موافنكي أصلي موانسي صلاة بالسلام لن تنفيكي نيرسه على النبي فانا بوا محمد اللهم شابعني كون سيولهم كوكا وعلى ليري kọ́kẹ́ wọn sọ̀hábà kọ́kẹ́ wọn tàbíùn kọ́kẹ́ wọn àtbáwọn tàbíìn kọ́kẹ́ wọn àyímàl àrbà kọ́wá kẹ́ àfáwà àgbà al-allama Sudani al-Afriki al-Sheikh Adam Abdullah Al-Ilory ọlọ́mọṣẹ́ ìbánikẹ́wọ̀n kọ́kẹ́ àfáwà kọ́kẹ́ Maulana al-allama Sheikh Ahmad Ma'ali Adédìméjì والذي كان يعتبر العلامة الإيلوري يمينه وسراءه الأيمن وتوأمه العلمية يتبع بوا الشيخ آدم أما كني تايمي جرامي نبي تماما ولو أن ذلك يدل على شيء إنما يدل على علو كعب العلامة الشيخ أحمد Ma'ali Adédìméjì في العلم تركي شيخ آدم وتوكي يعني أولئهم كتوكي لجرهم كتوكي ينتايهم إما لوري مه àti bàbá àgbà Sheikh Adam Abdullah Al-Ilory àti bàbá àgbà al-allama Sheikh Ahmad Ma'ali Adédìméjì Ọlọ́run kó kẹwọn kọ́ akẹ́ àbáwá tí a ní àyíká wáyí Fadilatul Wali Shamatu Sheikh Abdurrahim Abdunafi Ọlọ́run kó sábà ní kẹwọn afá àgbà Sheikh Abdurrazak Abdurrahman Ajiko Olúmáyà Al-Markazi Ọlọ́run kó bá ní kẹwọn afami Fadilatul Wali Sheikh Abdul Hakim Abdullah Ọlọ́run kó kẹwọn kọ́wá kẹ́ afami Fadilatul Ustaz Sheikh Muhammad Salisu Al-Faruq Areki Ọlọ́run kó kẹwọn ọgbọ́n afáwa tàbí ṣàdúrà fún lórúkọ mẹ́rẹ̀ nílẹ̀ Ọlọ́run kó kẹ́ ogbóyin wọlé ní kú ọgbọ́n àlífà wọn Ọlọ́run kó dúró tì wọn bá àlífà àgbánú lé Areki Ọlọ́run kó dúró tì wọn bá àlífà àgbánú lóúnjù Ọlọ́run kó dúró tì wọn bá mudiru Markaz Shabab al-Islam Ọlọ́run kó má fún wálẹ̀ bá mudiru Markaz al-Islam al-Thaqafi Ọlọ́run kó gbàdúrà wọn Sama'atul Wali Sheikh al-Khalifa rọ́kùnmẹ̀ wahidin aliyan alifa kọ́kọ́ tí gbogbo èèyàn tàbá dákọ̀ alifa tàbá dákọ̀ mùdírù táà ní máa sọ pé ta ni wọ́n wí iná bàbá mudiru al-Markaz Ọlọ́run mọ́ṣáì máa bá ní kọ́ wọn máa bá ní dúó tí wọn Ọlọ́run máa fẹ̀ wọn lẹ̀ Markaz Ta'lim al-Arabi al-Islami Agége Ọlọ́run máa jí ó bàjẹ́ gbogbo àfúrú rẹ̀ inú àfárí rẹ̀ làwá ti jáde iná ni Markaz Shabab al-Islami Iwo Markaz al-Islami al-Thaqafi àti gbogbo marakisu àti gbogbo madarisu tí wọ́n ti ń kọ́yàn lẹ́sìn àti kọ́yàn kéwú ọlọ́mọdé ó bàjẹ́
Naam, lẹ́ni tẹ́ bá wo àwọn nǹkan tí wọ́n ń pariwo súnnà àbá tí máa jáde lórí ọ̀rọ̀ wọn, àmọ́ wọ́n ní àwọn gullible followers, al-atba'u al-agnamu, àwọn ganamu tí wọ́n ń tẹ̀lé wọn, tán bá kọ nǹkan tàbí tán bá sọ nǹkan àwọn èèyàn sì tó máa support wọn lórí ìranù tí wọ́n ń ṣe. Awalan uridu an ulammihana aw utiya lana talmiha ila annani lastu bil alim al musawwid. Èmi ò kìí ṣe blogger àkọ́kọ́ nìyẹn. Blogger làáfà tó jẹ́ wípé ìmá retí kí nǹkan kan ṣẹlẹ̀ kó wá sáré gan nǹkan sílẹ̀ lérí. Bí nǹkan bá ṣẹlẹ̀, bí ó bá tí ìtásíkò tí mo máa ń ṣe program táwọn ọmọ mi ti programatize kalẹ̀ mi ní sọ̀rọ̀. Ọ̀tọ̀ ni tí mo fẹ́ ṣe lénìí. Àfáà ni bàbá mi, mo sì bẹ̀rẹ̀ ohun kọ́lọ̀ ohun ṣe mi náà láàfáà. Akọ́mọ ní kéwù ni bàbá mi, mo bẹ̀rẹ̀ ohun kọ́lọ̀ ohun túbọ̀ máa ṣe mi bẹ́ẹ̀. I am an educator. Èyí táwà ṣe níbi ìtàrán bí ní kákọ́ yẹn kéwù bismillah. Àmọ́ ọ̀rọ̀ tó bá ti jẹ mọ́rọ̀ pé ó fẹ́ máa da àwọn ọmọ kéwù láàmú àfi ká jáde káyàn. Torí pé tẹ́ bá gbogbo kọkúkọ táwọn àfáà yìí tí wọ́n ń pera wọn ní sàláfí tí wọ́n ń kọ látijọ́ tí àlàájá yìí ìyọ́ àná àlàájá wa Rùkọ́yá Gawat Ayòyè fẹ́sọ̀ tó ti lọ sọ́dọ̀ Ọlọ́run. Gbogbo wọn jáde ìkápẹ́rẹ́ ní kinní kan lẹ́gbàá, ìkápẹ́rẹ́ ní kinní kan institute, àti tó ráwọn àmì náà tí wọ́n jáde tí wọ́n wá ń ṣe sùkúríyà gbáà. Ẹ̀yin olórí yòókù ní ẹ máa múra o, ó ti kú sórí kèfèrí o, ṣẹ́bá iná ó ṣe kú sórí kèfèrí rẹ̀. A sì ń rí ọ̀pọ̀lọpọ̀ reactions àwọn èèyàn. Ẹlòmíà ní wọ́n ń ṣe nusihu ní tàbí nasiha. Hal yumkinu an yataqaddama al-insan bi taqdimati an-nusi ila man lam ya'ud hayyan min an-nas. Sẹ́ni tó ti kú, kí ló dé tó jáde kó tó di pé wúmà yìí kú? Ó wá jẹ́ pé ńgbà tó wá kú tán ló wá bẹ̀rẹ̀ sí wá máa fi kú yọ. Ẹ wá ń pẹ gbogbo ẹ̀ tààtà dìfáyín àní sunnah pé ẹ̀ ń ṣe súnà ní o. Lọ́jẹ́ ń sọ wípé alhamdulillahi annana warasna sunnata wal-istithnana biha min indi abahina al-aqdamin wa laysa min aydikum. Ọlọ́run ló jẹ́ kí àwọn bàbá wa tí wọ́n kọ́ wa nímọ̀ lọ́jẹ́ ká ti rí súnnà látọwọ́ wọn tí è sọ́dọ̀ yín. Nígbà táwọn bàbá ń bẹ wọ́n ní Ọlọ́run bá ní gbé súnnà Ànábì ga, bá ní rẹ̀ bídà àṣẹ́ìtáni. Gbogbo ẹni tí wọ́n bá sọ lóòkọ́ ọmọ wọ́n ní afẹ́ṣe súnnà fún, èyí tí gbogbo wa máa ń pè ní súnnà. Kò síbi kẹ́kẹ́ wọn kọ́ ìní kíní ẹ̀ jáde láti fi kẹ́kẹ́ ju ọ̀dọ̀ kíni lọ wípé àwọn ṣe súnnà Ànábì Muhammad. Gbogbo àwọn bàbá yìí wọ́n sì ṣe súnnà Ànábì kí wọ́n tó lọ ala qadri al-mustata' bin-nisba ila kulli wahidin minhum, lórí bí kọ̀ọ̀kan wọ́n ṣe lágbára láti lè ṣe kíni, láti lè ṣe súnnà. Àmáyídé lónìí fa lamma ataytumuna bima yukhalifu sunnata allati warasnaha min ala aidi abahina al-asbakin. Èyí tí àgbà lọ́dọ̀ àwọn bàbá wa tí ṣe súnnà èyí tàà ń ṣe ń bẹ lórí rẹ̀ ala qadri al-mustata' ó yàtọ̀ sí èyí tí gbogbo yín gbédè. So èyí kan ń sọ bí pé blogger lèmi, ìwọ̀nù ọlọ́nù gbogbo ayé lọ́mà wípé Abdulbaki Abdurrahim Al-Markazi kákọ́ mẹ́ ní kí oníṣẹ́ mi kọ́lọ̀ ọmọ sàlékún mímá àkáàsì mójútó bó lè yán ṣe kọ́mọ gẹ́gẹ́ bí bàbá mi ṣe gbà lọ́dọ̀ àfáà rẹ̀ nínú ilé ààrẹ kí tí bàbá àgbà Sheikh Ahmad Ma'ali Adédìméjì sì fi ìlànà Sheikh Adam tó fi kọ́ wọn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwa ṣe ń ṣe. Àwọn èsì ẹni tí jáde lórí pé ọya ẹ̀gàn sí wa lójú. Àmọ́rọ̀ ìjọ mọ́ ọ̀rọ̀ wípé àwọn èèyàn fẹ́ máa tánìṣì image Islam. Wọ́n fẹ́ máa sọ̀rọ̀ Islam lórí ọ̀rọ̀ bí òṣèré. Nígbà tí mo wo Kìníkà Institute tó jẹ́ pé mo bẹ̀ lọ́hùn pé lan yahdiyahu Allah ila an la yumkinahu al-ruju' min gayyihi wa ghawayatihi. Àwọn ò ní fi ọmọ náà títí tí wọ́n ní ó fi ṣe tí ó fi kún gẹ́gẹ́ bí èyí tí ń sá kiri ṣe tó fi kún.
torí wo ní sẹ́mi tó máa ṣe tasayyudul ata wal uyub ọ̀nà ni pé kíni ó máa ṣe fault finding ó wá máa wá gbogbo ọ̀rọ̀ èyí tí àwọn àfáà bá sọ ni wọ́n máa sọ̀rọ̀ lé lórí bá bá mọ̀rọ̀ Maulana Mudirul Markaz ó mọ̀rọ̀ Markaz bá mọ̀rọ̀ Markaz ó mọ̀rọ̀ àwọn àfáà mi na àmọ́ aksaru man tatasayyadu a'ta'ahu wa uyubahu Maulana al-Allama al-Sheikh Maulana al-Sheikh Muhammad Habibullah Adam Abdullah Al-Ilory ìlú ṣe so irú gbogbo ẹ̀yin lastum biduat innama antum adiya ẹ̀yin ẹ ṣàfà ẹ sì ṣe tin pé yẹn lọ sójú ọ̀nà Ọlọ́run àwọn ẹ sì jáde láti ṣe rọdù fún kankan nu yín ẹnu yìí táwo ṣe ni pé ayan nene fáwọn èèyàn ní pé ẹ má tẹ̀lé ranu táwọn akini yín sọ yìí tí wọ́n fi ṣe justifications when they ask them why are you doing this is it possible is it permissible for we Muslims to be mocking any dead it have been justification and we pay okay you are trying to give such a person advice and my question goes like this is it possible for someone who is no more alive for someone else to say he or she is giving him or her an advice after his or her demise ṣé nígbà yẹn bá kú tán lè yẹn máa fún yẹn ní ọ̀rọ̀ ìyànjú ṣé ǹjẹ́ ló dáa kéèyàn yóò fi kú yọ̀ọ̀yàn abìrà wà bẹ́ẹ̀ tí gbogbo yín tẹ́ wá sọ pé okay ọkọ ni kú ni wa bi mujarrad annaha matat ala al-musiq muhaddiyatan la istawjabat lahu aw ista'aqat la an-nar bil khulud fiha jáde yìí pé ọkọ ni kú ó sì jẹ́ ni tí kọrin kíkọrin tó kọrin kú yìí ó ti dẹni náà gẹ́gẹ́ bí wípé kàmálà annakum ma Allahi fi adratil ilahiyya indama khalaqa an-nara wa ayyana minan nasi man yaslahum fiha tó wá dà gẹ́gẹ́ bí pé ń gbọ́ ọ̀rọ̀ ń da iná ọwọ́ pé gbogbo ẹ̀yìn institute kalẹ̀ àti kìíní kan lẹ́gbàá tí ó sorí bákan yìí wípé níjọ́ tí mo dá iná àwọn báyìí ní fi inú náà ọwọ́ sọ fún pé shakhsiyatun kàmísì rùkọ́yàtì òyìnfẹ́sọ̀ mìbẹ́ni lẹ́dínà yuslihimullah finna bí ọlọ́run ọba o yóò yuslihimullah finna ọlọ́run ojú wọn nùnà ó yẹ ká bìyìn bẹ́ẹ̀ torí wípé asbatun tulawwinuna al-islam bi lawnin akhara walladhi yukhalifu al-lawn allazi lawwanahu Allahu bihi ẹ ti ń pẹ́ntì islam ní nǹkan mi àwọn àrí kìrìsìtẹ́nì tí ó ní ẹwà wọn mùsùlùmí they are mocking one another. They are mocking the dead. And this is exactly what you people are doing. And care must be taken. Something must be done very, very quick in order to stop you guys. Torí iná dẹ́nàdẹ́ lẹ́yìn ṣe kìí ṣe súnnà. Ṣe súnnà. Tó bá jẹ́ pé súnnà yìí ni ẹlẹ́yìn ṣe. Tó jẹ́ pé súnnà yìí tẹ́ ẹlẹ́yìn ṣe náà ni súnnà ajẹ́ pé wallah lastum ala al-itilaki ala sunnati rasulillah sallallahu sí lórí sunna anabi Muhammad torí pé kèése sunna anabi ló ní ká ṣe yẹ̀yí ẹni tó kú kèése sunna anabi ló ní ká fi èèyàn ká fi kú yọ kèése sunna anabi ní ká dùnnú alfarahu inda wuqu'i wafatil akhir nígbà tá bá gbọ́ pé nìkan kú ó sì kọ́mọ̀ lọ́dọ̀ yín nígbà tí bàbá mi ò jẹ́ ìsìnkú ẹ jáde náà lẹ́ ń gbàlù èyí tí ń sá kiri yìí tí gbogbo ẹ̀yin alábòsí ń bá bẹ̀bẹ̀ lọ́jọ́ wípé wallahu la yuhibbu adh-dhalimin ọlọ́run wọ́n fẹ́ràn alábòsí ọkùnrin jáde ó ní ìkánú àtẹ̀fẹ̀rí ti kú tí ń dúró dédé ń tó ṣe kódà ẹ̀yìn ẹ̀hànàtẹ́ délé ní ẹ ti ń ṣejú tí ẹ lọ àmọ́mọ̀bẹ̀lọ́n an lan yahdiyakumullah hatta la yumkinakum ar-ruju' min ghayyikum wa ghawayatikum abi ọlọ́run ní jẹ́ ẹ lè padà títí dáyìn inú ó fi pọ́n tí èkún tó jẹ́ pé tó bá kún wallah gẹ́gẹ́ bá nàbí ti sọ wípé inna Allaha la yumli lidh-dhalimi hatta iza akhazahu lam yuflithu ọlọ́run máa dẹ̀yìn náà lẹ́kẹ́ ẹ mọ̀ pé yóò náà ó fi rówó ọba àwọn àfáà ló kọjẹ́ wa ala rasihim al-allama al-Ilory kama kana qad afsada wa shawwa shurata Maulana Sheikh Muhammad Habibullah Adam Abdullah Al-Ilory ọbọ̀ ọkọ̀ mùdírù jẹ́ ó pè wọ́n ní tí èsè títí wọn ó sì tún ṣe bẹ́ẹ̀ ó fi àìsàn ó fi yọ̀ wọ́n
ọwádélé ní ọlá fóun ni wọ́n sẹ́mọ̀ pé kò sẹ́ni tí ọ̀gbọ́ngbọ́n ká fi ẹran láàdún láyà túnú lè ikmati wádìí ìlàmì fi dáhìl ìfàmì súnmọ́ yáṣòro òṣòro àlẹ́ ìfìmà báyìí kò sẹ́ni tí ọ̀gbọ́ngbọ́n ká fẹ́ràn ẹnu káwáwátì wọ́n sì máa sọ fìlmásàl yorùbá wílẹ́dì àkúlùhù ilà masamihikum bil arabiyya tawadduhul kìtì laysa li shay'in illa li sarakati al-luhumi min dahil al-qidr téèyàn bá sì sọ wípé àlùwàlá ológbò kọjá mọ́ nǹkan kan bí kìí ṣe wípé kí ni ọgbọ́n àti kànájẹ ni lam yakun tawaddu'ul lir shay'an akhar illa ilatan li sarakati al-luhumi aw qit'iha fi min dahil al-qidr so tó bá rẹ̀yìn tẹ́ ń bá bẹ̀bẹ̀ á pè yín lálábòsí ọlọ́run ló sì mọ̀ bí ṣe dájọ́ alábòsí bẹ́ẹ̀ náà ni gẹ́gẹ́ àwọn ẹ̀hànà tí wọ́n bẹ̀rẹ̀ yìí kíní kan Yẹ̀kín institute àbí kíní ń jẹ́ tó wọn ò níṣẹ́ míì ju pé kó rí àwọn àfáàfin kó pè wọ́n lóko tí èsè títí wọn bí tata musamman divine ani sunna asba samihi al-batil al-mas'um gẹ́gẹ́ bí wípé okay all in the name of defending sunna wa ba'asna ankum وبعثنا موقفكم من السنة وأبصرنا أنكم بعيدون كل البعد عن الاستثناء بالسنة التي تدعونها على اختلاف على انفراد أنفسكم. àwa wo ayé títí awòyìn lọ awòyìn bọ̀ àrí wípé kò sí nǹkan kan tẹ́ ń ṣe nínú súnà jùlọ lọ a máa gbọ́dọ̀ dákẹ́ àfi ká kó àwọn tí wọ́n jọ máa kéwú bí irú wa yìí ká káwọn tí wọn ò kéwú àtàwọn tí wọ́n ń wò yín tẹ́ àtàwọn tí wọ́n jẹ́ àtìbà hukumul agna àwọn olùtẹ̀lé yín tẹ́pẹ́ wọ́n ń tẹ̀lé yín gọ́gọ́gọ́gọ́ ká máa yàtìbà ọ̀dáànù rọ̀ọ̀yà gẹ́gẹ́ bí àgùntàn ṣe tẹ̀lé tí ń dà á jẹ ibi ọba darí rẹ̀ sí náà làwọn àgùntàn náà lọ. àkọ́kọ́ náà ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ mùsíkì hukumul mùsíkì fil Islam ìdájọ́ pé ọ̀tọ̀ ni mùsíkì ọ̀tọ̀ ni shi'r ẹ̀gbọ́ الشعر أعم من الموسيقى gbogbo orin kálẹ̀ yẹn kọrin ó wà comprehensive ju kéèyàn ní òkè alùchításì alùdẹ̀bùrù sí àfisẹ̀kẹ̀rẹ̀ sí tí ń jẹ́ mùsíkì náà ni at-tartib باستعمال آلات الطرب ká lo àwọn máa àdáhì shi'r àwọn ká sọ pé tàdíyàtù shi'r بصوبة العصف على آلات الطرب إن جاء موسيقي يعني ميوزك ليس كل الشعر موسيقى كيف بقولي نوان جاء ميوزك ولكن كل موسيقى شعر سبا gbogbo music kọ̀ọ̀kan orin ni torí pé tá bá ti yọ orin kúrò ní music kò ní jẹ́ music mọ́ music ni combinations of song àti gbogbo àwọn instrumentals ìní ń jẹ́ bẹ́ẹ̀. أرأي مسألة الاستماع أو استماع الموسيقى أو قول الموسيقى مسألة من مسائل الدين المختلف فيها أرأي أجا كانوا controversial issue tí àwọn àfáà máa bára wọn jiyàn lé lórí قديما وحديثا látọjọ́ tó ti pẹ́ àti nísìn so àwọn àfáà kò wá sáfà kan tó lè fọwọ́ gbẹ̀yà tí ó sọ wípé okay ẹni tí ń kọ music tó jẹ́ pé mujaradul music yóò wọ́n náà tàbájọ́ máa náà torí pé kò sí walau ayatun wahida aw nassun sarih la min al-ahadith yamna'una min ta'diyat al-musiq wa min al-istima' ilayh kò sí àyà kan kò sí sádìísì kan gbogbo ìtàbájáwọn àfáàhùn tí wọ́n ní àfáà kan lọ́sọ fàtíwá àfáà kan ni kìí sọ̀rọ̀ ọlọ́run àìdíà ẹnìkan ni tó ń sọ wípé ókè lájúwù tọ́lá ń sọ́nà al-Qur'an والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما مجرد تعويل مجرد اجتهاد المفسرين الذين فسروا هناك لفظ اللغو بمعنى الموسيقى ìgbìyànjú lásán ni fáwọn àfá kí wọ́n sọ wípé lágùn tọ́lọ́run sọ́nù Suratul Furqan ní pé والذين لا يشهدون الزور àwọn ẹni tá a lè pè lé èèyàn ọlọ́run tó jẹ́ ẹni ìjọsìn ọlọ́run tí wọ́n jẹ́rú ọlọ́run gidi ọ̀nà làwọn ẹni tó gbé la yashhaduna as-sura wọ́n èé jẹ́rìí èké wọ́n èé sì wòran tí ó dá wa iza marru bil-lagwi tí a bá kọjá níbi nǹkan tí ń gẹ́ lágùn kí ní ń gẹ́ lágùn
lọ́dọ̀ àwọn Lárúbáwá tí ń jẹ́ lágùn ní al-kalamu alladhi la yu'taddu bihi la fa'idata fihi wala naf'a minhu la fa'idata fihi wala fa'idata minhu wala ta'ilata ta'tahu tí ń jẹ́ lágùn in ladisi èyí tí a treati tí doctor tí a fi ń ṣe inkaru jamatul khutba fawriya èyí tí bàbá Maulana al-Allama al-Ilori tí a dákalẹ̀ tí a ń sọ wípé ànábì ní iza kunta li ahika aw li sa'ibika uskut wal imamu ya'tub yawm al-jum'a faqad laghawta tó bá wí fọ́ máa yá rẹ̀ tí ń gbẹlẹ́gbẹ́ rẹ̀ níjọ́ Jímọ̀ nígbà tí ìmáàmù ń ṣe útúbà wípé dákẹ́ ó ti wí ọ̀rọ̀ tí ó ṣe ọ̀rọ̀ ládùn ọ̀rọ̀ tí è sọ̀rọ̀ gidi ọ̀rọ̀ tí ó lálàáfíà ọ̀rọ̀ tí ó láǹfààní ládùn èé sọrin bí àfáà kẹbàtọ̀bọ̀ pé evidence pé kéèyàn kọrin tàbí kó gbọ́ mísíkì nìyẹn sọ fún wípé wọ́n èmi anabdelbaki oúnjẹ almarkasi mo ní ọlọ́pàá mujarradul fatawa alladhi afta biha mufti ma ala tarim al-istima'i ila musiki wa ta'diyatiha ẹnìkan lọ́kàn lò nínú àwọn àfáà ideology ti ẹni àfáà kẹsì lè máa ideology wá ní mo wá tó mo wá ń kọ̀ sọ wípé tẹ́lómi náà mọ́ ní ideology ti tiẹ̀ naam kí wá ní hukumul istima' ila al-musik aw hukumul ta'diyat al-musik Ànábì nìkan lọ́lọ́wọ́ gbàláyè kọ́kọ́rin àmà òṣùṣíyà rẹ̀ ni tó ń jẹ́ peculiarity Ànábì kò sí fẹ́lómi torí wípé tánàbì bá kọrin kana Quraysh liyukadhibuhu wa kanu liya'tabiru al-Qur'ana shi'ran nítorí wípé bọ́bá jẹ́ pé wọ́n fún Ànábì ní malaka kí ní ń jẹ́ malaka sifatun rasi'atun fi an-nafs ọ̀nà ni ìtàlẹ́pẹ̀ ní tálẹ́ǹtì láti lè ṣe nǹkan bọ́lá ń bá fànàbì ní tálẹ́ǹtì àti lè kọrin èyí tí wọ́n pè orin iná ní pé kí ni wọ́n máa pè é ní wọ́n tí wọ́n pè alkùránì ní kí ni wọ́n pè alkùránì ní orin ọlọ́run wọ́n ti torí èyí kò jẹ́ kánàbì ọmọ orin kọ lọ́lọ́run fi wá wí fànàbì wípé la yambagi nínú suratu Yasin wípé ẹ̀rọ kùránì yóò ànábì ò ní kọrin kò sí lẹ́tọ̀ọ́ fún láti ṣe kíni ìní huwa illa dhikrun wa qur'anun mubin alkùránì ò jẹ́ nǹkankan àyàfi kíni illa dhikrun wa qur'anun mubin àyàfi kó jẹ́ wípé ó jẹ́ ìrántí Ọlọ́run bá ṣe alkùránì ẹ̀ ṣe orin lọ́lọ́wọ́ bó fi fún ànábì ní kí ó lè kọrin òṣùṣí ànábì nìkan ni kò wá síbi tánàbì ti ṣe tàrímù shi'r awil qawl bihi so ọlọ́run ní wa ma'allamnahu shi'r àwọn ọlọ́run àkọ́ ànábì ní kó mú rí kọ àkọ́ òṣùṣí ànábì nìkan ni torí wípé wọ́n ń kọrin gbà yá ànábì wa kana yastami'u ila shu'ara'ihi wa ala ra'si Hassan ibn Thabit ànábì wọ́n máa kọrin létí ànábì kódà ànábì tó máa wí fún Hassan ibn Thabit pé ọgọdù wa ruhul Quds ma'ak gbogbo àwọn tí bá ń bú èmi ànábì ìwọ náà kọrin kó fi bú wọn difa'an 'anil nabiy wa 'anil islam alladhi ja'a bihi sallallahu alayhi wa sallam so izan ànábì ò fi gbà kẹsọ wípé orin ò dáa ṣùgbọ́n yìí tá a fẹ́ tírìtì tó jẹ́ mas'alatun mukhtalafun fiha òun náà ní kí ni al-musik tí í ṣe music èyí tí Alhaja Rukayat Gawat Oyefeso tó kọ tó fi kú tó wá prompt gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń ṣèrànù tẹ́lẹ̀ ń ṣe súnnà tó prompt yín tẹ́ wá ń jáde wa asbatum tulawwinuna al-islam bilawni al-fasad ala ghayri al-lawn al-jamil alladhi lawwana Allahu bihi wajhahu ẹ wá bẹ̀rẹ̀ sí máa paint Islam ní tí èsè tí ẹ̀ a Christiani nínú gbogbo àwọn comment section ara àwọn Christiani so your religion is now a religion which knows no sympathy ẹ̀sìn tí ò mọ ipe èèyàn tí ẹ mọ bá èèyàn kẹ́dùn ní táwọn kan fi ń sunkún nú ilé wọn ẹ̀yin kan wá fi ń ṣe prógrámù ẹlẹ́sìn dìfáwọn àni ìsọ̀nà ẹ fi ń wọ́n owó bẹ́ẹ̀ bá wá bá lọ tẹ́ ẹ bá bọ̀ ó pè mí ń blogger ijó olórí kí n kọ́ sí online pé ẹjọ́ ẹ ràn wá lọ́wọ́ èyí kan lẹ́gbàá àbí kí ní jẹun ọ parí tí ó ṣètò lórí ìwọ tó bá fẹ́ ràn wá lọ́wọ́ àti tẹ́ẹ̀pù àkáǹtì bẹ́ẹ̀ náà ni gbogbo yín tẹ́ẹ̀pù àkáǹtì ni
ìjọ olórí mi tí mo tẹ́pà account number rí ìgbẹ́ máa ní ìdí kẹtẹ́ bẹ́ẹ̀ sì ni lásùkọ yún bẹ̀lẹ̀mọ̀tàfì bí lẹ́dí indi kẹsẹ́ pé mi náà wà self dependent kò sẹ́nìkan laysa fil insan aw fin nas man ya'tabiru nafsahu muktafiyan bil ladhi wahibahu Allahu lahu min al-asya duna an yahtaja ila musa'adati al-akharin kò sẹ́lòmíì tí ó bẹ̀rẹ̀ ayé tó wà ní nígbà tí délé ayé òun dá wà ní self dependent lòun tó ti bẹ́ẹ̀ lam tarani wa lan tarani bi idhnillahi ta'ala aqumu bilaski tafasili hisabi al-banki aw al-masrafi لأجل استلام الأموال من أيدي المتابعين بصفتنا هذه ó lè rí mi láyé kí n wá ní ọyá o a ní project kẹta abẹ́ṣẹ́ o ẹ máa ràn wá lọ́wọ́ ànígbà o àláwò no mọ́ láwọn tẹ́mi bí tí ẹ jẹ́ tèmi tí ẹ sì ń dúró ti ṣe ọ̀rọ̀ kìí ṣe irú pé ẹjẹ́ àlùkà náà fi ṣe ìkìlì náà so izan ìlà ayé shay'in tuhawwiluna al-islam níbo lẹ́yìn islam yìí lọ ó yẹ ká bí o torí wípé ìtàwọn kan fi ń sunkún mẹ́lẹ̀dí yubki an-nasa fi buyutihim fa iza antum tada'akuna bihi wa tada'akuna minhu ìntí àwọn kan fi ń sunkún kírù wúmà yẹn tó jógo ọdún ìdílé rẹ̀ bàbá rẹ̀ kú ní ọrùn ní kọmọ kò rí orí ìbànújẹ́ tó ń wá bàbá òun náà ló kú sí ó tó wá kú ẹ̀wọ́n bẹ̀rẹ̀ sí wá máa lé ẹ̀ ń lé ta ẹ sì bẹ̀rù Ọlọ́run ẹ̀yin kíní burúkú tẹ́lẹ̀ dé tẹ́lẹ̀ ṣe súnmọ́ wàláwó anna sayakunu zunnatan indakum bàbá ẹ̀tọ́ra nù tẹ́ ń ṣe yìí ká fi ìyàn ṣe ẹ̀yẹ kéèyàn ó kú ká máa fi kú yọ káwá máa ní à ń ṣe taqdimatu an-nasiha wan-nasiha ilayhi ba'da wafatiha عابروني أين بالضبط يمكن تقدمة النصح إلى من لم يعد يكون حيا من الناس ibo le yẹn ti ṣe advice fún gbogbo ẹni tí ò sí láyé mọ́ àbí ká ní ẹ fi ń ṣe ní ibratan lil baqi pé kó máa jẹ́ ìjọ máa jẹ́ àríwòye irú àríwòye wo antum hakimuna ma Allah sẹ́yìn lẹ́ dájọ́ pẹ̀lú Ọlọ́run bẹ́ẹ̀ bá mú tẹ́bẹ̀rẹ̀ sí tíìtì ìkẹ̀kẹ́ nísìn gbogbo àwọn bàbá tí a ń lọ yìí kánú yaktalifuna fima baynahum ala qadaya ad-din al-mukhtalafa fiha wa lam yakun ikhtilafuhum yajuru bihim ila an yusbihu al-mutadaddin fima baynahum wọ́n sọ́ra wọn di olójì ara wọn àfá alágbájá ní ìntò oríṣìírí àfá àtẹ̀mẹ̀dù ní ìntò oríṣìírí làkàṣẹ̀gbẹ́ ní ìntò oríṣìírí ó ń kálukú wọ́n tó pàdé ara wọn ó kìra wọn ìntò wíhùn èmi ò tí rí náà rí ìntò mi náà wí ìrọ̀kọ́ wọn náà tí náà rí wọ́n kánú yasdaduna ilman wa ma'rifatan lima kanu lam ya'rifuhu min qabl قبل أن يختلفوا فيما بينهم أو تلك القضايا الدينية المختلف فيها وابر سيما سكني وما مسي انتوما ونحن اليوم بعيدون كل البعد عما كان عليها من الأعوال الجميلة الطيبة الصعيدة فيما يتعلق بماذا بالاختلاف في قضايا الدين نحن اليوم على عكس ما كانوا عليه حيث نحن أصبحنا تحت مسمى الدفاع عن السنة نتشاتم أنفسنا ألا ندفن السنة أبس ما براوة ونتلاعن أنبس ما شفي أبا ونتصاب أنبس ما براوة وأصبح كل واحد منا يطعن في شخصية غيره لمجرد أن غيره ذلك مختلف معه حول قضية ما من قضايا الدين المختلف فيها nítorí ipa wa àjọ sekini àjọ yàtọ̀ síra wa àgbọ́ra wáyé وهذه المسائل الدينية المختلف فيها تتعلق بفروع الدين لا بأصولها gbogbo nta wọ́n náà bára wá jiyàn lélẹ́rì tá a lọ́n ya pẹ̀lú lélẹ́rì kò ní í ṣe pẹ̀lú fundamentals aspect of the deen àwọn akíni àwọn far'iyat àwọn ẹ̀ka àwọn annexes ìlà ń bára wá jà lélẹ́rì وكما لا أننا موجودون مع الله لما خلق النار والجنة وعين من الناس من منهم يدخلهم الجنة ومن منهم يدخلهم النار يوم القيامة أواد يعني تندجو
pẹ̀lú Ọlọ́run wípé àwọn aláfẹ́ ní báyìí nù náà aláfẹ́ ní báyìí nù àlìjánnà ìranù lẹ́ńsẹ̀ law anna yakunu sunnatan indakum tọ́ba ẹgbẹ́ súnà ní káfí ìyànṣẹ́ ẹ̀yẹ kókú ẹ̀yin olómi yòókù náà máa múra alẹ́ o ẹ̀yin olómi yòókù náà sẹ́bẹ̀ẹ́sẹ̀ kú lórí kèfèrí rẹ̀ ẹ̀yin olómi yòókù náà sẹ́bẹ̀ẹ́sẹ̀ bá ikú kèfèrí náà rí law anna yakunu sunnatan indakum tọ́ba jẹ́ wípé káyẹ̀ yéèyàn lórí pé èyí bá ń bára wọn fà ní ìsìn mọ́lídìí dá lójúdì ọ̀dà tọ́ba jẹ́ pé káwá máa ti torí èyàn ká máa yasọ mọ́ra wa lọ́rùn ká ní nítorí àti jẹ ni nítorí àti mú ni nítorí àti nẹ́ni nítorí àti lómi ká fi èpè kún kò sí ọ̀rọ̀ kan ó ti nílé èpè tó pọ̀lọpọ̀ ní ti kọ́ ní ìsìn lẹ́nu pa àbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹlòmí àṣepé ẹlòmí ń wò ó pé ìzábà aṣọ àni olíkẹ́ àjídàwó àjẹsọ àrùhìẹ́tì wà ìzásá ọ̀tún nàfsí àìnàhù wa àkúlù nàfsí ànàhù lam-yakun ọ̀pọ̀ nínú àwọn ẹlòmí tẹ́ pé tí ń bá wo pé ṣé wọ̀ ìlọ yẹ kó sọ̀rọ̀ lọ́jọ́ wípé mimma ja'alani anhu qarira adama ijabati man lam yakun a'lan li ijabati ala ayyi shay'in kana mukhtalifan man yari tí máa wò pé èyí wẹ́ kìí ṣe ń tọ́ yẹ pé tọ́ bá rí mi wá jẹ́ ń lè wá jí tó lè bá mi sọ̀rọ̀ ẹ wá lọ kọ́ súnà yín wá ń kọ́ yín ní àrífín law anna sayakunu sunnatan indakum bá pé súnà yín tó kọ́ yín ní kárí ìyàfín law anna sayakunu sunnatan indakum bá pé tí súnàtà ilé ń ṣe ní tó kọ́ yín ní kẹ́ báyìí ló kọjẹ́ law anna sayakunu indakum sunnatan tó bá pé súnàtà ilé ń ṣe ní tó kọ́ yín ní kẹ́ pè yàn ní tí ọ̀jẹ́ ọ̀gá yín tó sì dá gbogbo ẹlẹ́yìn sáà kiri ní ìsinmi lágbá Ọlọ́run kò sì ní bọ́m̀bẹ̀ inna Allaha la yumli lid-dhalim nígbà tó ń ṣe hatta yakfa kayluhu títí tí òṣùwọ̀n rẹ̀ fi kún ìrọ̀wọ́ oúnjọ náà ẹ̀yin tẹ́ lè dúnú tàbí pé Ọlọ́run ń bú Markaz àtẹ̀yin tẹ́ lè dúnú tẹ́ ń dúnú pé ọba ní yẹ̀yẹ̀ Markaz ẹ̀ ń dúnú oúnjọ náà lam nakun nara wahidan minkum yahruju alanan likay yunkira alayhi ifsadahu lismi al-markaz wa tashwihahu لشهرية المركز لشهرة المركز ààrẹ nìkan kọ́ wá jáde ìlú ẹ̀lẹ́yìn ọmọ burúkú yìí náà tó bẹ̀rẹ̀ ẹ wà gbójú pamọ́ àmọ́ mọ̀mọ́ wípé gbogbo bẹ́ẹ̀ ṣe rí ẹ sátó وكذلك أخذ الله gẹ́gẹ́ bọ́lọ̀ ń ṣe máa mú yẹnu bẹ́ẹ̀ yẹn ṣáájú bẹ́ẹ̀ lọ ẹ bọ̀wọ̀ gbogbo ń tẹ́ ń fi súnà rọ́tẹ́ fi ń dá wàhálà alẹ́ mùsọ́lá náà wípé law lam nakum na'rif az-sunnata من عند آبائنا الأقدمين لكان آلنا أسوأ اليوم tá bá mọ̀ súnà lọ́wọ́ àwọn bàbá mi tọ́jọ́ pé ọ̀dọ̀ yín nìkan ní kéwì wà ọ̀dọ̀ yín nìkan ní ẹ̀ ń jọ pé qala Allah wa qala Rasul tọ́lá òkú ó sí ń bò mí bóyá láti ẹ̀rẹ́ ni tí ó fẹ́ ṣe Islam mọ́ nílẹ̀ Yorùbá níbi tẹ́ bá ọ̀rọ̀ Islam dé nílẹ̀ Yorùbá tọ́jọ́ wípé ẹ ti wá sọ di politics ẹni tí ó bá ti sí pẹ̀lú yín pẹ̀lú ideology burúkú ẹgbẹ́dẹ́ kèfèrí ni ẹni tí ó bá ti wà pẹ̀lú yín pé ẹjá bú àwọn ẹni ìṣáájú kèfè irú èmi ní ìsìn lásù ṣáàsà man akhar illa kafiran indakum ìyìnjẹ́ nkẹ́kẹ́ lọ́dọ̀ yín ju kèfèrí lọ limaza li'anni da'iman man arjuli unkira alaykum abatilakum gbogbo sọkúsọ tẹ́ ń sọ tata difa' ani sunna sáwà máa wòrán kẹ́ bá kẹjẹ yẹn ni tẹ́yìn náà sí ní al-aghnam min al-atba' àwọn tí ń tẹ̀lé yín pọ̀ inú àwọn gẹ̀nẹ́mù tí ẹlòmí ṣùgbọ́n tí mo rí lọ́pọ̀lọpọ̀ yín ni wípé àwọn lọ wò mudhamukum yutabbikun aw yastadimun isabatin bila ismin jayyidin wa bila huwiyyati shakhsiyya ọ̀pọ̀lọpọ̀ yín ẹ bá lọ wò àbú kínní ìgbà kan àwo kan ẹ wà lọ wo in tí ń jẹ́ ìtàlẹ̀pẹ̀ ní profile kìíní yín àríkí ó sì ń kagidi ń bẹ̀ bí ká gbójú tí ó dá bẹ́ẹ̀ àwọn àwọn pé irú èèyàn wo ni àwọn àti ògbà ìtẹ́ ń pè ní òun wánu náà ni pé ní mọ́ yàdólú mọ́dárù aláàmà fi dàhìlì ìta bá rí títà inú ọmọ ẹjú wá ń wo ebínú sórí ẹ wọ́n máa lu àwọn al-isabatul musayyafa àwọn fake account láti fi lè máa ṣe muhajamatu shakhsiyatin nas wa ta'ni fi a'radihim láti fi lè máa kọlu personality àwọn èèyàn
láti fi lè mọ kọ gbogbo tí ń jẹ́ ìjọmọlúwàbí àwọn èèyàn àwọn àbíyí pé law anna hadha yakunu sunnatan indakum tó bá jẹ́ pé súnà ọ̀dọ̀ yín ni pé ẹni tí ó bá ti ṣe ń tẹ́ ẹ ṣe kẹlẹ́ lépè ẹni tí ó bá ti ṣe ń tẹ́ ẹ ṣe kẹ́pẹ́ ń kèfèrí ẹni tí ó bá ti ṣe ń tẹ́ ẹ ṣe kẹ́pẹ́ ní mubtadi ẹni tí ó bá ti ṣe ń tẹ́ ẹ ṣe kẹ́pẹ́ lọ́mọ ẹni law anna hadha yakunu sunnatan indakum antum ani sunnati aqam ba'iduna antum ani sunnati aqam ba'idun antum ani sunnati ba'iduna hakikatan ejina sí sunna o torí sunna Ànábì kọ́ wa láti pààyàn lé sunna Ànábì kọ́ wa láti sọ dáadáa sáwọn èèyàn sunna Ànábì kọ́ wa wípé èèyàn lè jólódì rẹ lórí kẹkẹtẹ ẹjọ ní ìtìfáàkù lé lórí èyí ọ̀sọ́dọ̀ta rẹ̀ kò sí kíni kò sọ́dọ̀ta rẹ̀ bẹ́yẹn bá wá dúró lónìí tẹ́ wọ́n ń ṣe tẹ̀bùrírù suhuriyatikum min wafati hadhihi ash-sha'ira al-mutawaffa hams bikawniha sha'iratan wa muhaddiyatan lil-musiq ẹwà tẹ̀rẹ̀bẹ́ ìntẹ́ fi ń jọ sí báyẹ̀ ní pé ó kú sórí orin kíkọ àkọ́kọ́ ní kò sí tó lè yọ ọmọkọrin orin yàtọ̀ sí music torí bá di music ni indama yudrabu ala adai shir ala alat al-asr misla al-piano wal-mi'safa wa alat an-nakr injo tó bá ti di bá ń lo percussion instrument tá bá ti ń lo àwọn instrumentals tá ń lo lórí orin tẹ́yẹn kọ bí bá kọ ní ìsìn èyí tí mo kọ wípé law anna hadha yakunu sunnatan indakum tó bá pé yìí tẹ́ ń ṣe ní súnnà lọ́dọ̀ yìí akọ àǹtó àní sunnati haqqan ba'iduna innama huwa mujarradu sha'r orin ni Ànábì sì jóye wa fi adin min ahadithihi an-nabawiyya as-sahihah ash-sharifa wípé inna min ash-shi'r la hikmatan wa inna min al-bayani la sihran bẹ́ẹ̀ yẹn bá kọrin orin ń bẹ nínú orin in tí ń jẹ́ òye kí sì ní jẹ́ ikimu al-ilmu wa tafaqquh ó yàtọ̀ sí mujarrad al-ilm ilmu ó kéré sí hikma èyàn lè ní hikma kọ́ má lágbọ́yé ó lè ní ilmu kọ́ má lágbọ́yé ilmu lè ní kéwúyín pọ̀ ní àmọ́kọ̀sá gbọ́yé bá gbọ́yé bá wà ní a lè máa gbowó láti máa bàwọn èèyàn ló kọjẹ́ bá gbọ́yé bá wà ní ẹwà lè máa fi èkú tó kú kẹ́ máa fi ṣe tọ́pìkì mujarradul ilm duna an yakuna masawuban bil hikma kò sí àgbọ́yé ń bẹ ọlọ́run wà rò ya rẹ̀ ní halimu lásán ọwá àti hakimu sí pé òun gbé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀kàn kéwú ni mujarradu intilaki lidhalikum fi tanawul kalam bi istimal al-arabiyya wa laysa indakum ma yusharu ilayhi bil bunan min al-hikma allati yajibu an yastahiba biha al-ilm qabla an yakuna al-ilmu nafiyan mufida ele so Lárúbáwá ẹnu yẹn mú mbẹ àmọ́ kò sóye nínú mọ̀tẹ́lẹ̀ gbédání gbogbo ẹni tí bá ti ń ṣe báyìí nù yín á bì yín wípé tó bá pé súnà lẹ́ ń ṣe lóòótọ́ wà almina zonna aza su'alun yafrud nafsahu alaykum wa ala man huma ala shakilatikum this question goes for you sẹ́ń bẹ́ẹ̀ nù súnà as-sukhuriyya min wafatil ghayr ká fi ikú ẹ̀ nẹ̀ káwá máa fi yọ̀ káwá máa fi ṣe awẹ́wà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ń gba ayé rẹ̀ gẹ́gẹ́ bí àdísì tí Jábìr ọmọ Abdullahi tó gbà wá ọba nù sọ yíò Nasa'i ọba nù Sunan Nasa'i tí ń sọ oníjọ́ náà àwọn ọ̀kọ̀lá na Muhammad ó ní faqama an-nabi sallallahu alayhi wa sallam Ànábì wa nàrú wa sa'abuhu kèéso nìkan bá nàbí ṣe nàrú bá wọn sàábí náà nàrú li janazati yahudiyyin Ànábì wọn nàró níbi Ànábì tí wọn nàró àmọ́ kí ló mú tánàbí fi nàró wọn ní òkú kan kọjá òkú ìwà jẹ́ kíni ọjọ́ òkú Yahudi kẹsọ̀kú Mùsùlùmí o gbọ́mìyé azara hadith yustafadu minhu ihtiramul ruh inda mufarakati al-jasadiya hadith jama wípé èèyàn má ti ẹ pè mí ní Rúkàyà Tìgàwá àti kó jẹ́ bànújẹ́ fáwọn òbí rẹ̀ ọjọ́ bànújẹ́ fáwọn àwọn ìdílé ọkọ ẹ̀
ó jẹ́ ìbànújẹ́ fáwọn ọkọ àwọn ọmọ rẹ̀ ó jẹ́ ìbànújẹ́ fáwọn èèyàn rẹ̀ ó jẹ́ ìbànújẹ́ fáwọn olórin ó lẹ́yìn wá pàtẹ rẹ̀ lẹ́wà fi ń ṣe wáàsí ẹ wá ní ìtọ́jú ẹ máa ṣe wáàsí ní pé fi ń ṣe ibratan limani unna ala shakilatiha min ash-shu'airat kó lè máa jẹ́ àríwòye fáwọn tí a ń kọ́ níbi irú rẹ̀ alaysa min as-sunnah ihtiramu ar-ruh inda mufarakati al-jasad ṣé kò sínú súnnà tẹ́lẹ̀ ń pariwo ká pẹ́ ẹ̀mí lé ni anábì tẹ́lẹ̀ ní èyí ń ṣe súnnà rẹ̀ tẹ́lẹ̀ bí ó ṣe òun náà ni mo ń sọ fún ẹ̀ hadithun sahih ọgbọ́ hadith tó fẹsẹ̀ rí rẹ̀ ni Jabir ọmọ Abdullahi ni qama an-nabiyyu sallallahu alayhi wa sallam wa ashabuhu anábì àti àwọn sàábẹ̀ rẹ̀ nàró ní janazati yahudiyya nígbà tí wọ́n ń gbé òkú an-nashu wa ma alayhi min al-mayt ìtí ń jẹ́ janaza ni coffin àwọn tá a gbé òkú lé lórí àti tó kú ń bẹ lórí rẹ̀ nígbà bá ń gbé lọ indama yuhmalu bihi ila qabrihi li yudfana fi nígbà tí a bá ń gbé lọ ní sáyé kí wọ́n lọ síbẹ̀ anábì wá dìde nígbà anábì dìde Jábírù ọmọ Abdullahi ni pé anábì ò jókòó hatta tawarat títí tí hatta kafat iktafat wa ghabat an ayunin nas títí tó fi jẹ́ pé wọn wá rí àwọn tí ń gbé jánásà yẹn lọ mọ́ hadisi jama wípé mina sunnati nabawiyya ihtiramul muslimi liruhi gairihi musliman kana ghairuhu aw yahudiyya aw nasraniyya ó jama wípé èèyàn máa pẹ́ ẹ̀mí lé èèyàn máa dárú ẹ̀mí wá dárú rẹ̀ kò sẹ́ni tó mú ibẹ̀ bá dárú rẹ̀ ẹ̀ tó wá pàtẹ ọ̀rọ̀ rẹ̀ á di wípé ẹ̀kọ́ tó yẹ kẹ́yìn olórin yòókù kọ́ lára Rukayat Gawat tó kún kèfèrí sẹ́bẹ̀ yìí náà ṣe kún kèfèrí rẹ̀ ẹ̀ sì bẹ̀rù ọ̀rọ̀ ẹ̀yìn kìíní láhánà àṣẹyà kúnnú sunnatan indakum tó bá jẹ́ pé yìí ní súnà lọ́dọ̀ yìí ni antum ani sunnati haqqan ba'iduna antum ani sunnati haqqan ba'iduna. náà àdísì mi rìwáyà mi tí a ní sọmọ Málíkì gbà wá òun náà ni wípé èyí tí ń jẹ mí lójú nínú ogun yìí ni pé tẹ́ bá fẹ́ dá yẹn lóhùn la ta'lu ijabatukum min sabbin wa min ta'nin wa min shatamin wa min la'nin dá yẹn lóhùn rí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ìdí àwù súnnà yìí kó jẹ́ pé gbogbo dá yẹn lóhùn yín kókó ń bi istihza ní sàì má fìyàn sí ẹ̀yẹ́ mbẹ́ ìkànnì sọ pé òun wòtòwòtò tá ń wí àwa lọ àwa bọ̀ àwa ní rí ìtẹ́ ń pè ní profile gidi yóò gbé píntò tó bá dé pé wọ́n tó bẹ́ẹ̀ má ṣe ikhfa'u huwiyyati shakhsiyya fi hàn ká yóò rí ọ pé wọ́n lọ ń sọ ẹ ti wá lọ kọ́ súnà mọ́ ìmọ̀ ẹgbẹ́nú òkùnkùn tàfà aburú síta ṣé súnà náà nù òun náà ni kéèyàn máa ṣe muwaratu huwiyyati shakhsiyya kẹ́ ẹ máa fi pamọ́ li ajli fi'l al-ashiya as-sayyi'a láti máa sàbúrú gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni pé anna ijabatukum la ta'lu walaw bil kad min sabbin lè má búyàn wa min shatamin lè má ṣe kéèbù wa min la'ni lè má ṣe pè wa min istihsa lè má ṣe yẹ̀yẹ́ wa min al-fadhiha lè má fi yẹn sáwẹ́wà kí ló dé sí súnnà náà ni anásọ̀mọ̀ Malik radiyallahu anhu anásọ̀mọ̀ Malik sọ wípé nígbà tánàbí nàró ó ní marrat bi rasulillah sallallahu alaihi wasallam janazatun ó ní àbíká sọ pé anna janazatan marrat bi nabi sallallahu alaihi wasallam wọ́n gbé janaza kan kọjá lẹ́gbẹ̀ẹ́ ànàbí faqal ànàbí bá dìde nígbà ànàbí dìde fakil wọ́n wá ń gbá ànàbí pé innaha janazatu yahudi ànàbí ó dìde ṣé èyí rí ó ń ṣe ọlọ́wọ́ mọ̀ wípé Yahudi lẹni tí ń gbé sórí ìtẹ́ ń gbé lọ ní ànábì ní na'am kumna innama kumna lil malaika hay itraman li subati al malaika li ruhihi àpọ́n kí nílé adìde lóòtọ́ kìí ṣe Yahudi ládìde fún adìde fún ẹ̀mí rẹ̀ àti rírìn táwọn màláìkà tí wọ́n ń rìn pẹ̀lú rẹ̀ ńgbà tẹ́mi ń bọ́lá rẹ̀ tí ń rìn pẹ̀lú ẹ̀ lápẹ́lẹ̀ ẹ̀yin ọ̀wá lè pọ́n mùsùlùmí lé ìntà ẹwà ń ṣe náà ni wípé ẹwà lèélẹ̀ bí ọjà ẹwà fi ń tajà wà fi ní ayatul mataf tatlubuna ila nasi irsala al-amwali ila hisabatikum al-bankiyya ẹwà ma ní tó kù ní pé ẹjọ́
ẹ máa bá ní send owó sí àkáǹtì anisese o ẹ sì bẹ̀rù Ọlọ́run la hanna azayakunu sunnatan indakum tó bá jẹ́ pé èyí ó ní sunna lọ́dọ̀ yín in antum ani sunnati haqqan ba'iduna antum ani sunnati haqqan ba'iduna antum ba'iduna haqqan ani sunna sì lórí sunna torí sunna ni èyàn fi yàn sí yẹ̀yẹ́ kò sí ní kẹ́yìn ọmọ ṣe sùúrìyà min khuruji ruhi min nafsi sa'ibiha atala anna sa'ibaha yahudi aw nasrani aw majusi kódà ànábì kò sínú sunna ànábì ni pé ẹ̀mí wá bọ́ ẹ wá ń ṣe tahayyunul fursa ní kíni ó ní tarassudi waqta aw iniha wa tarakubha ó ní kẹ́wọ́ gbé àsìkò tá a lè fi yàn sí yẹ̀yẹ́ lóde ẹ ti ní lọ́kẹ̀pẹ́ fẹ́ fi Rukayatu Gawat ṣe yẹ̀yẹ́ ẹ ti ní lọ́kẹ̀pẹ́ fẹ́ fi sáwẹ́wà ẹ wá wò pé Ọlọ́run ti mú kèfèrí yín lọ kama law annaha law sallamna jadala annahu kafir ana kafira wal iyadu billahi min an yaj'ala Allah kafira káti ẹ̀ sọ pé kèfèrí lóòótọ́ al-iya kafiratun lakum ṣé kèfèrí yín ni am iya kafiratun fil haqiqa wa fil waqi' sabit al-rabbiyya ṣe bọ́lọ̀ wọn ọba ló ní kèfèrí rẹ̀ òun náà ló ṣe ní mùsùlùmí rẹ̀ ẹ jáwọ́ bí náà dandan tẹ́ ń ṣe law anna sayakunu sunnatan indakum tó bá jẹ́ wípé gbogbo ohun tí ẹ̀ ń ṣe yìí súnà ní lọ́dọ̀ yín àfa àlẹ́gbà ó sì bẹ̀rù Ọlọ́run yálímà yìí Ọlọ́run níjọ ó ní sẹ́rí kú mẹ́ o àtà títí tó jẹ́ wípé yatfa kayluk òṣùwọ̀n rí ó kún dáadáa كسيدكم الذي يفر من مكان إلى الآخر آليا gẹ́gẹ́ bí ọ̀gá yín tó dáran dandan ilẹ̀ Yorùbá títí ẹ̀ náà kún tí ó wá jẹ́rẹ̀ olé tí ó jẹ́rẹ̀ yìí ojúmọ́ tí ń wá àforíjì lórí yọ bẹ́ẹ̀ tí ẹnu ṣe kún nígbà ọlọ́ba wa gbọ́ ọmú àtà ìzà àkàṣẹ̀wò lam yuflitu òní bọ́m̀bẹ̀ ẹgbẹ̀rún sàámù rẹ̀ wà alfu sàámù ẹ̀lì minka lan yuflita min qablati yadillah òní bọ́ máa bá lọ sábà ẹ bá ní ọ̀dá dúró ìtàn ni ó rí pé wọn náà ti ń lọ lọ ó ti ń yọ ọ̀kẹ́ irun gbọ̀n gbogbo ẹ ti ń ṣe ọ̀dá ọ̀gá yín ṣe jù bẹ́ẹ̀ lọ ọ̀gá yín ṣe jù bẹ́ẹ̀ lọ wàwájú wàhàdáka tátàlà làhálìkà mísìlì tàlálùhì záàrì zorsor gẹ́gẹ́ bẹ́ẹ̀ yányẹ́ sí máa dá tí ó máa kọ́ mọ̀nàmọ̀nà ńgbà ọba jẹ̀gbẹ́ tán sọ pé wọn náà ó ti ń fi àwọn àfa wa ló lọ tàṣájú ní àtàwà lè yóò bí ló ń ṣe gbogbo tó ọmọ ṣe láyé òníwà sí ká hasasan òníwà sí ká ìtìlẹ́kẹ̀ ju pẹ́kọ̀ ọkà pàtẹ́ àwọn àfá wà lára sí Maulana Mudir al-Markaz ọlọ́run ní jú ọjábọ́ kò ní jú kọ́mbẹ̀ lan yadiyaka Allah abadan min gayyika wa gawayatika ada ila an yatfa qayluk títí tí òṣùwọ̀n rẹ̀ yóò kó débi wípé yóò máa ṣẹlẹ̀ lágbára ọlọ́run wà ní bọ́m̀bẹ̀ àtà ìzà àkásẹ̀hù lam yuflit nígbà ọlọ́run bá wá mú òní bọ́m̀bẹ̀ bí ọ̀gá yí ṣe èyí tí ń sá kiri tí ó pé kò ní sẹ́kẹ́ ó fi kówó jọ ó fi kọ́rọ̀ jọ ọba Markaz ló kọjá walakinna Allah aba ọlọ́run ọgbà kana yuridu an yutfiya bi famihi wa bi hawahi famihi nur al-Markaz ó fẹ́ fi afẹ́rẹ́ ẹnu ẹ̀ ọfẹ́ fi fọ́ iná Markaz àwọn tí ń ránṣẹ́ tahtiyan wa siriyan kanu yasurun wa yafra'un wa mu'zamuhum yahrujuna wa minhum man la yarjuna aliyan talaban lil maghfira lahu nbẹnu wọn láwọn tí ń lè jáde àtàwọn tí ò lè jáde ta gbogbo yẹn ní látúbọ̀ tán dáadáa bí idhnillahi ta'ala torí pé ń gbọ́ ọkùnrin yìí ń bá Sheikh Adam ló kọjẹ́ ẹ̀kú ẹ̀ǹbẹ̀láyé ẹ̀ǹdùnú ni ẹ̀ sì jọ ń sàṣepọ̀ gbogbo yìí lọ́wọ́ bì tó bá jẹ́ pé ó yóò rí bẹ́ẹ̀ yálìmọ̀ yìí kọ̀sọ́tò zikra smikal yawm mọ́ Muhammad dákò ẹ lónìí ni ó ṣe tí ó kún ó ní bọ́m̀bẹ̀ ọlọ́wọ̀ wá ní fi ọmọ náà títí tí wọn náà fi di ewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ àtàkùtẹ́ jẹmẹjẹmẹ tó ní lè níbi kàtà ọmọ ẹgbẹ́ ọmọ sọ ìrìnrìn ni ọlọ́wọ̀ mú wọn náà insha Allah náà àwọn bìyí pé ṣé bí èèyàn bá kọrin kú yọ wọ náà ni sẹ́yìn àtọ́lọ́ lẹ́gọ́ ni náà ni alirahmanu alinaru so alinaru ṣe iná tẹ́ ń pariwo yìí tẹ́ láwọn èèyàn wọ̀bẹ̀ náàrù kùnú àjíbú ẹ̀dá lóhùn
alinaru aliniranu narukum ajibu sawana والله كافر وسينتهي به المطاف في نهاية الأمر إلى النار إن تنوي والنيران ناركم أجيب سأني لنمني أم الله أبرلوني أبني أطلون لجو دجو إدالون music tan pariwo èyàn gbọ́dọ̀ kọ́ mas'alatun mukhtalafun fiha amakini hukumu lọ́dọ̀ àwọn àfá al-ulama'ul munsifun àwọn àfá tí wọ́n já àfá tí wọ́n wọ̀ very dáyẹ́ pé wọ́n ṣẹ́jú laysu bil mufritin wala bil mufarritin bal mutawassitun munsifun wọ́n ṣàṣẹ́jú wọ́n ṣàṣètò hukumu ẹ̀ náà ni pé fasma'ul alati kama gbọ́ àwọn alatul musikiya kama gbọ́ orin zatin nagamati awul aswat jamila láwọn èyí tá máa fi dòndó sí táwọn àwọn pakọ́sọ́ ma dúó lábẹ́rẹ̀ ọgbọ́ la yumkinu an yuharrama li zati nafsihi a lè pèlé wò fún rẹ̀ gẹ̀gẹ̀ fún rẹ̀ music ni o tó bá wá ní orí bẹ́ẹ̀ instrumenta lọ mú fatiwa àfá àgbákò káwá fún mi o kí lọ́rọ̀ wí kí lànábì wí ok lágíwù function code tó ń wí kèèṣe ní music kèèṣe as a tahaddi this is a challenge àwọn àfá mujarradu shi'adil mufassirin mujarradul ara ìròrí lásán ideology ọ̀dọ́ fasimahul alatul musikiyya hukumu ẹnu wọn tó mú ogbó yí jáde tẹ́ fún wọn sọ pé ayòyè fẹ́sọ̀ yọ wọnẹ ó ti wọnẹ kú ẹ̀yin kèfèrí ẹ̀yin oṣùfí ẹ̀ ń payé àwọn obìnrin jẹ́ wọ́n máa kọrin ẹ bá gbà náà bòmí sọ̀rọ̀ wípé gbogbo ẹ̀yin tẹ́ ń kí ẹ sì rí pé gbogbo ẹ̀ làwọn ṣe mẹ́ríkẹ́s bẹ́yẹn bá ń kọ̀kọ̀ kúkọ̀ àjọ ọmọ pé kọ̀ọ̀kọ̀ ló ń kọ ẹ̀ tí ń ṣe súfí ìta bá ní problem pẹ̀lú súfí kankan tí bàbá mùtí mẹ́ríkẹ́s bá ní problem pẹ̀lú wọn ṣàtàátì tí wọ́n ń ṣe tí bàbá ń tọ́ bọ̀ pé hàn súfí ò rí báyìí inú ẹ̀ fi dọ̀tá wọn bí ṣe káádẹ́m sì ṣe rí nìyẹn أكثر جهات علمية تدافع عن الصوفي عن التصوف والصوفية المركز غير أنها لا تزال تدربل ما ليس جزءا من التصوف منه تطبيق مركز يقول لنا لوني تي دولا إن دفن الصوفية مركز يسالتين وصوفية إن جبوبون تيو دا إنه صوفي sọtọ́bá wọn Sufi kan lónìí tí a ń bínú Markaz nítorí ìranù tí wọ́n ń ṣe tí mùdírù sọ pé wọ́n gbọ́dọ̀ ṣe ni. Naam fasimahul alati musikiya ìmá gbọ́ àwọn orin àwọn instrumenta mas'alatun mukhtalafun fiha controversial issue ni táàfà àkàbá ní ọ̀dá sápò ààrẹ àfáà mi ò sọ fún ọ pé kò sí tó burú ma'muru atibadi shuruti yajibu tawaffuruha fiha àmọ́ tọ́ bá rà fà tó ní music dá yóò fi àwọn mọ́tò kínú tàrímù sima'il alatil musikiyya how ta'diyatiha li zati nafsiha ọ̀kan lè sọ wípé orin ọ̀dá kọkàn mú wá bẹ́ẹ̀ wípé torí pé wọ́n gbọ́ torí wípé orin bí ti bá li'annaha yatimu tibaruha zawta alatin ohun irin sẹ́kẹ̀ni how zawta inzani tàbóhun èèyàn how sawta hayawani tàbóhun ẹranko ọgbọ́mi ṣùgbọ́n wà innama yuharramul musiki how tuharramul musiki a mọ̀ ṣe music léwọ̀ indama yusta'anu biha hala muharrami lópin ìgbà tó bá ti jẹ́ pé ń tàn fi music tàn fi ń ṣe à ń lò láti fi máa ṣe nǹkan èèwọ̀ àkọ́kọ́ function code ká máa wíwí kúwì gbogbo àwọn orin táwọn ọmọ ẹgbẹ́ ń kọ kiri ní ìsìn orin kọkúkọ ni irú àwọn orin bẹ́ẹ̀ muharrama wa muharramu simahuwa ìntẹ́yàn gbọdọ̀ gbọ́ ni ìntẹ́ yẹ kẹ́ tọwọ́bọ̀ nù ìranù lẹ́ ń ṣe ẹgbọ́ how is a choice wasilatan ila muharrami tàbí àwọn lo music à ń fi ṣe memes àkàsọ̀
láti fi lọ ṣe nǹkan èèwọ̀ bọ́yọ̀ orin là ń kọ láti fi jáwọn èèyàn máa gbọ́gbọ́ kúgbọ́ à ń forí kíkọ à ń fi jáwọn èèyàn fi lọ ṣe sìná à ń forí kíkọ à ń jẹ́ wọ́n fi lọ máa jalè à ń forí kíkọ à ń jẹ́ wọ́n lọ máa ṣe tí ọ̀dà àwọ̀ ànáha takunu saddan hamama al-muslimin an sabilillah tàbí tí bá ti ń jẹ́ wípé irun lọ́ọ́jẹ́ ti ń kọ́ díyàn lọ́nà kò mìíràn tí ọlọ́run àsìkò ìgbà tó yẹ kó lọ kírun lọ ń gbọ́ music àsìkò ìgbà tó yẹ kó lọ kírun òun ló ń jó àgbà tó yẹ kó lọ ṣe ń tó yẹ kó ṣe fọ́lọ́run ìlọ à ń lì sí sóni ìgbà yẹn nìkan ni how alhati àwọn àjìbè tàbí tó bá dín di wípé ìtọ́jọ́rẹ̀ yẹn tó yẹ kó ṣe imma an yakuna wajiban diniya aw dunyawiyan bóyá ń jí ọ̀ràn yẹn ayé ni tàbọ́nà èyí tó fi rí ọ̀run ọwá ń di ọlọ́nà kọjọ́ra ayé ń da ìdí tún tabarwatun adúlmọ̀síkì alákìláfíà ni wà yá muharramatan la yajuzu sima'uha lil muslim ìgbà yẹn ni músíkì wá tó di kíni ló tó di nǹkan tí èèyàn ò lè gbọ́ tàbí kéèyàn máa kọ bọ́ wá fẹ́ bí gbogbo ẹ̀yin àfáà sálàfí pàápàá jùlọ àfáà lẹ́gbàá lọ túbá o kọ́ máa fi ikú yọ̀ọ̀yàn tó jẹ́ pé at the end of the day tó ń fi ṣe náà ni wípé ó fi ń tọrọ owó àti èyí ọmọ alárìífín tí ẹni ń bẹ lọ́nà òkè lọ́hùn yalmahan lágbára ọlọ́run ní bọ́m̀bẹ̀ ń jọ ọlọ́run bá mú ọ iná ni wípé almina zonna atahalli ala Allah ṣe ń bẹ nù súnà ká máa bọ́lọ̀ ọba jọ máa ṣe fanfan bí ìdájọ́ wípé ká máa búra pé wallahi lan yakfira Allah li hadin ọlọ́run ní foríjì lágbájá ọlọ́run ní foríjì tàmẹ̀dùn ọlọ́run ní foríjì tàkásìgbè ma anna Allah subhanahu wa ta'ala qad nahana an ta'alli alayhi kama nahana an dhalika nabiyyu sallallahu alayhi wa sallam tó jẹ́ pé ká máa bọ́lọ̀ ọba ju steering níbi ìdájọ́ kájọ di steering ẹ̀ mú pé lámarí iná ní ọwọ́ làkásìgbè iná ní ọwọ́ tàmẹ̀dùn iná ní ọwọ́ ànábì kì wá ń lọ rẹ̀ bí àgbọ̀dọ̀ ṣe ọlọ́rọ̀ gba fún rẹ̀ gan kì wá ń lọ rẹ̀ pa àgbọ̀dọ̀ ṣe ó ṣe ọlọ́ ànábì wa Muhammad torí ọjọ́ ti lọ ànábì gẹ́gẹ́ bí hadith di Jundub ọmọ Abdullah tó gbà wá Jundub sọ wípé ànábì Muhammad sọ wípé ànábì ni anna rajulan ọkùnrin kan bẹ̀ kọ́ọ̀lá ó ń wí gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe dé lónìí tẹ́ pé gbogbo nǹkan ẹ̀yìn àtọ́lọ́ lẹ́jọ́ ń dá ẹ̀yìn àtọ́lọ́ lẹ́jọ́ ń dá ọwọ́ àdàbẹ́yìn gangan ni al-musa'iduna shakhsiyyun lillah personal assistance ọlọ́run tẹ́jẹ́ pí ọlọ́run Ànábì ní ọkùnrin ó sọ pé wallahi òun fọwọ́ ọba búra la yaghfirullahu li fulanin ọlọ́run ní forí jì lágbájá kẹta mẹ́dùn kan làkásẹ̀gbé kan gẹ́gẹ́ bí gbogbo yín ti ń sọ wípé Gawati Rukaya Gawati ọmọ ayóòye fẹ́sọ̀ pé kò lè ráforíjì ọlọ́run tó rọ́kọ́ ní kú ni kò lè ráforíjì ọlọ́run torí pé kèfèrí ni gẹ́gẹ́ bí pẹ́yìn àtọ́lọ́run lẹ́jọ́ ní iná lẹ́sìjọ́ ń ṣèdájọ́ wà inna Allah alámìnà ẹ̀wà rí ọlọ́run ọba tó dá ayé àti ọ̀run ta'ala tọ́lẹ̀ ẹ̀gá kọ́ọ̀lọ́ sọ pé man zal ladhi yata'alla alayya ta lẹni tí ń bá mi dù síárìn tí ó ń bá mi sọ pé ń ṣèṣì dájọ́ ọ̀run ta lọ nítọ̀hún tó jẹ́ wípé ń sọ pé òun ẹni báyìí iná ní ọwọ́ ẹni báyìí àwọn ní ọwọ́ àdìjẹ́nà ta ló ń tì Allah aghfira li fulani tó ní ní forí jì Rukayat ọmọ Gawati gẹ́gẹ́ bẹ́yìn ó ra nù ìṣe dé tẹ́lẹ̀ ìṣe súnmọ́ Ànábì lọ́lọ́run wí bẹ́ẹ̀ fa inni qad ghafartu li fulani bá lọ jáwọ́ ń tọ́lọ́ wọn padà sọ fún yín o àmẹ́kẹ́ jáwọ́ lọ́dà o ọlọ́run ní dájúdájú èmi mo ti forí jì Rukayat Gawati ọmọ ayóyè bẹ́sọ̀ wa ahabatitu hamalaki ìwọ tó ń pariwo wípé ọkẹ́ ọ̀nìkú ni o ẹ̀yin olórí yòókù náà máa múra lẹ́ o bí ti inú ọ̀sẹ̀ ríre o kàmáńlá annaka mawjudan fi al-hadratil ayya lamma halaka Allahu an-nara wa ayyana awasasa laha man yaslihim fiha minan nas tó wá jẹ́ pé ń jọ ọlọ́run dá iná àtàlìjẹ́nà ó pè ọ́ kalẹ̀ tàbọ̀ wà ń kalẹ̀ á ní Rukaya Gawati inú náà ní lọ lágbájá inú náà ní lọ kí wọ́n máa progress fáwọn èèyàn láyé àdìsí àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì mẹ́ oníbi tí Ànábì ti ṣépè fún yín gbogbo ẹ̀yin tẹ́ bá rí bẹ́ẹ̀ ẹ jáwọ́ àwọn èèyàn ṣépè fún yàn torí láìsà mi ń sí àmìnà wà láìsà mi máta àlàmùnà ú aláìdí ulamaina alladhina allamu lana sunnata nabawiyya han nutlika alsinatana fi shatmi al-akharin wa la'anihim wa tashhir bi suhratihim
àkọ́kẹ́ yóò ṣépè lọ́dọ̀ àwọn àfáà wa àkọ́kẹ́ yóò báyàn ló kọjá lọ́dọ̀ àwọn àfáà wa àkọ́kẹ́ yóò máa lákẹ́ lọ́dọ̀ àwọn àfáà wa ó ń ṣe ọlá àmà níkẹyìn ó ń wí fún wa wípé wailun lil muta'allina min ummati ègbé ismu wadin fi jahannam ní à ń pè ní ègbé wa kalimatu adhabin liman yasta'iquha ó sì máa jẹ́ ọ̀rọ̀ tẹ́ a máa sọ fún gbogbo ẹni ọ̀rọ̀ ìyàpẹ́ ọlọ́mbá ni jù ọ́nú ìyàfẹ́ tó dìsáàfù kọjá yà àdísà anábì ní o sọ yí kù Bukhari ní tí mọ̀ ń káàfọ́ yí o torí ń tọ́ gbàgbọ́ jù náà nù ọgbọ́mìyẹ anábì ní wailun ègbé ibi dandan fún gbogbo orú ẹ̀yìn tẹ́ rí bẹ́ẹ̀ lil muta'allin fún gbogbo àwọn tí ń bọ́rọ̀ wọn bá dùn sí nínú ìdájọ́ wípé lágbájá iná ní ọwọ́ tàmẹ̀dù iná ní ọwọ́ lẹ́kásẹ̀gbé iná ní ọwọ́ rúkà gàwáàtì ó ti kú lórí kèfèrí ó kò ní nítorí pọ́kọrí kú anábì ní lil muta'allina min ummati kíl wọ́n wọ́n wípé anábì pé ya Rasulullah wa man humul muta'allun tàwa ni àwọn tí ìrí anábì ní wọ́n ń bọ́rọ̀ wọn bá dùn sí àrìn bí ìdájọ́ tí ń sọ pọ́lọ̀ òní foríjẹ nìkan yóò foríjẹ nìkan anábì ní alladhina yaquluna fulanun fil janna àwọn tí wọ́n máa lọ gbé wọ́n gan kìíní sójú ara wọn bí èèyàn bá ti kú lórúkà àti gàwà àti sekú wọ́n máa ní a sì sọ fún pé kọ́mọ́kùnkùn kèfèrí inú náà ní lọ yẹn o tí wọ́n sọ pé lágbájá inú náà ń bẹnu náà báyìí wa fulanun fil janna àwọn fulanun fin nar àwọn èèyàn táwọn ní ọwà nú àlìjánnà wa fulanun fin nar táwọn ẹlòmí ó sì máa bẹnu náà gbogbo ìtẹ́ ń ṣe yìí kìí ṣe ìsìláàmù alinnaru lakum am annakum fi àbí kíni alinnaru lakum sẹ́yìn lẹ́ni náà ni am annakum ma Allahi alayna tahkumuna ma Allahi alayna tahkumuna alinnaru lakum sẹ́yìn tẹ́ẹ̀dílìn tẹ́ ń pariwo súnnà tí gbogbo èèyàn tí ó bá ti sí lórí ideology yìí tó ti di kèfèrí ẹni tí ó bá ti máa bú yàn bẹ̀ẹ̀sẹ̀ bú àwọn àfáàgbà ó ti di kèfèrí ẹni tí ó bá àfáàgbà ló kọjẹ́ bí yín ó ti di kèfèrí alinnaru lakum sẹ́yìn ni ẹni náà ni amọ̀ annakum abẹ́yìn ni ẹni èyí tí máa láyìn علينا تحكمون ما الله علينا تحكمون النار لكم bàbá lẹ́gbà àfá lẹ́gbà àṣẹwọ̀ lónìí yálímà yìí tó ń pín iná fún gbogbo àwọn èèyàn ó sì bẹ̀rù Ọlọ́run àmọ́mọ̀ bẹ̀ lọ́run kọ́ mọ́ fi ọmọ náà títí tí ó fi wọ́n kún tó fi ní jẹ́rò olè òní jẹ́rò ìta ọwọ́ àmọ́ sáàkiri ibi kò ní tó ọgbé ọkọ̀ náà jọ òní lè rí náà àwọn ọmọ rí ọmọ dààmú ìwọ gan ọmọ dààmú ní bí ọ̀gá yín tó dá wàhálà alẹ́ alinnaru lakum am annakum ma Allahi alayna tahkumuna ma Allahi alayna tahkumuna alinnaru lakum sẹ́yìn tó kù náà tẹ́ ń kọ ìkọkúkọ pé olórin kí ní jẹ́ olórin ìsìláàmù tẹ́ ń wí náà dáradára olórin islam kọ́ olórin kìsára ni àbígílẹ̀ ń wí tẹ́ ń dùnú pé ẹ̀dẹ́gbẹ́ ẹ̀yìn kú alinnaru lakum wa antum tajsimuna bil qawli ana yantahi bi al-matafu fi nihayatil amri ila an-nar wal iyazam billahi min an yaj'ala Allah min bayni alladhina yaslihim bin nar tẹ́ sọ pé nù náà lọ ayò yí fẹ́ sọ lọ alinnari lakum naru lakum am annakum imahalla yìí علينا تحكمون ما Allahi علينا تحكمون ẹnìkan ní káwọn ṣe pé mi ò ṣe pé àdísà Ànábì ló ní wailun a máa fẹ́ kẹ́ jáwọ́ bí ìranù tẹ́lẹ̀ ń ṣe tẹ́lẹ̀ ń pè ń súnnà àwọn ṣe pé ma warasna mina sunnati allati allama lana ulama'una al-asbaquna shatma an-nas àjogún kábúyà wala lanahum àjogún ká ṣépè fún yàn wala intikasa minhum àjogún ká ṣe àbùkù wọn wala tawina bi shasi àjogún ká kó fẹ́ bá ìjọmọlúàbí wọn wala tana fi aradihim àṣìjogún ìmọ̀ àtọwọ́bọ̀ ìjọmọlúàbí wọn kama nanu narakum tafaluna tata musamad difaya